mo rí ìbéèrè kan tí Fẹ́mi Adébáyọ̀ tó béèrè lójú òpó Facebook rẹ̀ tó kọ sójú òpó Facebook rẹ̀ nípa eré sinimá tuntun ìyẹn múfì tuntun tó pè ní Seven Doors tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde èyí tí ó ti wà lórí Netflix. Ìgbà tí mo ka ìbéèrè tí Fẹ́mi Adébáyọ̀ tó béèrè lójú òpó Facebook rẹ̀ yẹn nípa sinimá yẹn, mo wá gbé ìbéèrè yẹn, mo fòye gbé, mo fi làákàyè ṣàgbéyẹ̀wò rẹ̀ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ nínú eré yẹn ìyẹn Seven Doors ilẹ̀kùn méje yẹn. Mo wá wò wípé ẹni tí ò bá wo sinimá yẹn ìyẹn múfì yẹn kò lè dáhùn ìbéèrè yẹn, kò dẹ̀ lè mọ ohun tí ìbéèrè tí Fẹ́mi Adébáyọ̀ tó béèrè yẹn ohun tó túmọ̀ sí. Ìdí nìyẹn tí mo fi fẹ́ mú ìbéèrè yẹn wá fún yín, tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àlàyé tó jẹ mọ́ ìbéèrè yẹn. Ìbéèrè tó lálàyé òun ni ìbéèrè tí Fẹ́mi Adébáyọ̀ béèrè yẹn ìlọ́jẹmọ́. Ṣùgbọ́n kí n tó mú ìdáhùn bí àlàyé wá fún yín lórí ìbéèrè yẹn, jẹ́ kí n kọ́kọ́ mú ìbéèrè yẹn wá fún yín gan kẹ́yìn náà kí ẹ gbọ́ ká tó wá tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ìbéèrè tí Fẹ́mi Adébáyọ̀ béèrè, èdè Gẹ̀ẹ́sì ló kọ. Ó ní, who is the true villain between the king whose actions shattered lives across generations and the spirit of vengeance that spares no one in its wrath in the Seven Doors movie? Ìbéèrè tó béèrè ní ìtúpalẹ̀ lédè tiwantiwa ó ní pé ta ni ìkà, ta ni ọ̀bàyéjẹ́, ta laláìda, ta ni mọ̀dàrú, ta lọ̀dádá tó dá wàhálà lẹ̀, tó dá rògbòdìyàn sílẹ̀ nínú eré Seven Doors láàrin ọba tí ó gbin èbùkà sílẹ̀ táwọn ọmọ rẹ̀ wá ń jẹ, àbí ẹ̀mí àìnídáríjìn tó pa tẹrú tọmọ nílùú tí ò yọ ẹnìkan sílẹ̀ lódìdí ìlú kan. Ta ni ká pè láláìda nínú àwọn méjèèjì? Ṣé ọba tó dá wàhálà sílẹ̀ ni àbí ẹni tó ń gba ẹ̀san? Ta ni aláìda, ta lẹni ibi, ta ni ká bú nínú àwọn méjèèjì? Ìbéèrè yẹn nìyẹn. Ṣùgbọ́n kí àlàyé tó wà lórí ìbéèrè yẹn tí mo ní mo fẹ́ mú wá fún yín ó ní wípé ẹ rí pé bí storyline yẹn ṣe lọ, ọba Adéjùmọ̀ ó ní ọba tó gbin èbùkà lẹ̀ tó jẹ́ ń bẹ̀, tọmọ ọmọ náà tó padà jẹ́ ń bẹ̀. Bó ló ṣe wá gbin èbùkà? Kí n tó lọ sí bó ṣe gbin èbùkà, ẹ̀mí tó ń gba ẹ̀san, òun ló gba ẹ̀san ní ara ọmọ tí ọba Adéjùmọ̀ tó fi sáyé lọ. Nígbà tí ipò ọba tó padà kan ìdílé wọn, kò wí pé ọmọ ni ọba Adédùnjoyè, kò wí pé ọmọ ni, kò wí pé kì í sóhun lọ́ṣẹ̀. Ó bẹ̀rẹ̀ sí í gbẹ̀san débi wípé gbogbo ìlú ó dàrú, débi wípé kò yọ ọmọ ọba yẹn gan sílẹ̀, ó pa ó sì pa ọmọ àwọn afọbajẹ gan àti ọ̀pọ̀lọpọ̀ aráàlú. Bó wá ní ọba Adéjùmọ̀ bó ló ṣe gbin èbùkà? Bọ́ba Adéjùmọ̀ bó ṣe gbin èbùkà nínú sinimá yẹn ẹ̀yin tẹ́ bá ti wò ó ní pé ó fi èrú gba ìbùkún nígbà tí ipò ọba kan ìdílé wọn. Nínú ìdílé wọn yẹn dẹ̀lélẹ́ yìí, àwọn méjì ó ní ọkùnrin tí ipò ọba yẹn tọ́ sí.
òsùn àwọn méjèèjì ń ló kún lójú ọpọ́n Ifá, àwọn méjèèjì lọ́yẹ lóyè, ṣùgbọ́n ẹnìkan ní ọ̀pọ̀ sórí àpèrè yẹn. Kí ni ọba Adéjùwọ̀n gbélé sí? Ọba Adéjùwọ̀n dẹ̀ làbúrò. Kí ló gbélé sí? Bí ó ṣe lọ pa ẹ̀gbọ́n rẹ̀ lóru nìyẹn. Ó fún ẹ̀gbọ́n rẹ̀ pa lọ́rùn torí kóun ó lè bá a bọ́ sórí àpèrè yẹn. Ó fún ẹ̀gbọ́n rẹ̀ pa lọ́rùn, lẹ́yìn ọ̀rẹ́yìn ó bọ́ sórí àpèrè lóòótọ́, ṣùgbọ́n ó padà jáde sí ọba Adéjùmọ̀ wípé 50 ọdún òní yóò lò, 50 ọdún pé ni yóò lò, 50 years ni ó lò láyé. Ó sì wà ní ẹni ọdún márùndínláàádọ́ta, ìyẹn 45 years ni ọba Adéjùmọ̀ wà tó fi bọ́ sórí àpèrè, tó túmọ̀ sí pé ọdún 5 òní yóò lò lórí àpèrè ni ó fi lo ọlá ọba yẹn tí ó fi lọ jẹ́ pé Ọlọ́run. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ọba Adéjùmọ̀ ó padà mọ̀ wípé irọ́ ni ẹni tó dáfá yẹn pa fóun pé 50 ọdún lòun ó lò lórí àpèrè. Ṣùgbọ́n ẹ̀rù ń bà á, kò tètè mọ̀ pé irọ́ ni ẹni tó dáfá yẹn, aláwo yẹn, kò mọ̀ pé irọ́ ló pa fóun. Ó bá ń wá gbogbo ọ̀nà láti pé kí òun ọmọ kú, kó ẹ̀mí òun lè gùn lórí àpèrè yẹn, kó òun lè lo ipò ọba yẹn pé, ọlá ọba yẹn pẹ́. Ó bá pe àwọn onífá pé bó la ti fẹ́ ṣe, ọdún kan ló kù fóun, ọdún mẹ́rin tó sì ti lò yìí, wàhálà, rògbòdìyàn, tẹ̀mbẹ̀lẹ̀kún òun lòun fi yanjú nínú ìlú. Bó wá lòun ó ṣe lórí ipò yìí pẹ́, bó lòun ó ṣe pẹ́ láyé, bó lòun ó ṣe pẹ́ lórí ipò yìí. Àwọn onífá sọ fún pé kò sí o, kò sọ́gbọ́n nǹkan táwọn lè dá, kò sí tètè káwọn lè ṣe, pé kò sọ́gbọ́n táwọn lè lò. Ìgbà tó yọ àwọn onífá yẹn lẹ́nu títí tí ò já gbádùn, ẹ̀yẹ́ bá sọ fún pé ọ̀nà àbáyọ kan tí òun ronú sí, òun ni kó lọ bá Èṣùṣù. Kó lọ bá Èṣùṣù. Gbogbo ayé sì mọ̀ pé Èṣùṣù ẹni ibi ni, ẹni ìkà ni. Ìkà tó ń wù, ìwà ibi tó ń wù nílùú, òun ni ọba kan fi lé kúrò nílùú. Ìyẹn ọba tó jẹ kí ọba Adéjùmọ̀ tó bọ́ bẹ́ẹ̀ náà fi lé kúrò nílùú, ló fi lọ ń dágbé nú igbó kìjikìji, nú igbó ẹbọra tó fi ń sáyé tiẹ̀. Ṣùgbọ́n àwọn onífá sọ fún ọba Adéjùmọ̀ wípé ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ọ̀nà àbáyọ láti pé kí ọba Adéjùmọ̀ kó lè pẹ́ lórí ìtẹ́, pé ọ̀dọ̀ Èṣùṣù yẹn ló wà. Ó wá kù sọ́wọ́ ọba tó bá lè lọ bá Èṣùṣù. Ọba pakítí mọ́lẹ̀ o, ó lọ bá Èṣùṣù. Ó lọ bá Èṣùṣù. Gbà tó dé sí Èṣùṣù, ó béèrè ń tó fẹ́ lọ́dún Èṣùṣù. Èṣùṣù náà ní ń tó fẹ́ owó ṣe fún ọ. Ṣùgbọ́n ṣá o, ẹ ti mọ̀ pé ní ibi lóhun o, ẹ ti mọ̀ pé ní ìkà lóhun náà lẹ fi lóhun, nígbà àwọn bàbá rẹ fi lóhun kúrò nínú ìlú. Ṣùgbọ́n tó o bá ti lè ṣe tó ń fẹ́, òun náà ó ṣe tó o fẹ́ fún ọ. Èṣùṣù sọ fún ọba Adéjùmọ̀. Nígbà tí ọba Adéjùmọ̀ gbélé yìí, ó ní kí Èṣùṣù béèrè tó bá fẹ́, tó bá ti lè ṣe tó ń fẹ́ fóun, kó wọ́n pẹ́ lórí àpèrè. Ọba Adéjùmọ̀ béèrè, Èṣùṣù béèrè lọ́wọ́ ọba Adéjùmọ̀ wípé ẹ̀mí àwọn ìyàwó rẹ̀ ni yóò lò, làwọn ó fi ra ẹ̀mí rẹ̀, làwọn ó fi ṣe àràgbé fún un. Ìyàwó méje tán lẹ́ẹ̀kan náà, ó ní kò sọ́nà àbáyọ o. Ọba Adéjùmọ̀ gbà, ó gbà láti
lo àwọn ìyàwó rẹ̀ láti pa wọ́n kóun lè gbélé ayé. Ẹ̀mí àwọn ìyàwó méjèèje tí Ọba Adéjùmọ̀ fẹ́ tó ní wọ́n sì lọ. Wọ́n kú nítorí kí òun lè gbélé ayé, tó túmọ̀ sí pé ẹ̀mí àwọn ìyàwó rẹ̀ ó ní Èsúsú ló lò. Ṣùgbọ́n kí n má tàn yín, Ọba Adéjùmọ̀ kò fi ayọ̀, àlàáfíà àti ìdùnnú kò fi lo orí ipò ọba o. Inú àìsàn, inú ìbànújẹ́, inú ìṣòro òun ni Ọba Adéjùmọ̀ ló fi lògbà. Aya kú, gbogbo aya kú, àwọn ọmọ ojúlówó ọmọ rẹ̀ àwọn náà kú, ọmọ lójú, gbogbo ìlú di rádaràda, débi pé ó dàgbà títí débi pé wọ́n ń gbé e sá kídìí má bàa máa yọ lára rẹ̀ ni. Ó lo ọdún 100 ọdún ó dín 4 ni ló lò lórí àpèrè. Ṣùgbọ́n ìbànújẹ́, ìdààmú, àìsàn, wàhálà ló fi lògbà. Ìgbà tó lọ tán làwọn ọba míì ń jẹ kó tó wá yí kan ìdílé rẹ̀ padà. Ìgbà tó yí kan ìdílé rẹ̀ tí ọba jẹ nídìílé rẹ̀, òun ni wàhálà yìí bẹ̀rẹ̀, òun ni ìdààmú yìí bẹ̀rẹ̀. Ìdààmú ọba tún ti wá súyọ tó bá jẹ́ pé ẹni tó jẹ tó padà jọba nídìílé Ọba Adéjùmọ̀ ìyẹn tí í ṣe ọmọ Adéjùmọ̀, tí í ṣe ọmọ Ọba Adéjùmọ̀, ìyẹn Adédùnjoyè. Tó bá jẹ́ pé Ọba Adédùnjoyè náà gbọ́ rúrú ẹbọ tó rúbọ fáni, ó ṣeéṣe kí wàhálà tó padà ṣẹlẹ̀ sí i lórí ìtẹ́ lásìkò rẹ̀ kó má padà ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí ni Ifá wí? Kí ni Ifá sọ fún Ọba Adédùnjoyè tó padà jẹ? Ifá sọ fún un pé ó ní láti kan lẹ̀kùn méje. Lẹ̀kùn méje yẹn ló wá di wàhálà, ló di rántó. Ilẹ̀kùn méje yẹn tí Ọba Adédùnjoyè, ilẹ̀kùn tó kọ̀ láti ṣí, láti kàn, láti ṣí, tí wàhálà fi bẹ̀rẹ̀, tí jàngbọ̀n fi súyọ. Ṣẹ̀rí pé ó lágbára. Ṣẹ̀rí pé ó lágbára. Ilẹ̀kùn méje tó kọ̀ láti ṣí, òun ni ó wá di wàhálà, ló di rántó, ló di jàngbọ̀n sí Ọba Adédùnjoyè lọ́rùn, tí eku ò fi ké bí eku, tẹ́yẹ ò fi ké bí ẹyẹ, tọ́mọ ènìyàn ò fi fọhùn bí ọmọ ènìyàn mà nílùú. Kí wá nílẹ̀kùn ọ̀hún? Òun náà ni pé ó gbọ́dọ̀ fẹ́yàwó méje lórí àpèrè. Àwọn ìyàwó méje yẹn ó gbọ́dọ̀ máa ṣe ohun tán bá fẹ́ fún wọn. Láwọn ìyàwó méjèèje yẹn tán bá fẹ́ ló gbọ́dọ̀ máa ṣe. Tó bá ti ń ṣe tí àwọn ìyàwó méjèèje tó bá fẹ́ lórí àpèrè yẹn tó bá fẹ́ yẹn, ìlú ó sì máa tùbà, ìlú ó sì máa tùṣẹ. Ọmọdé ò ní kú mọ́, ikú ọmọdé ò ní sí mọ́, ikú ọ̀wọ̀wọ̀ kò ní sílùú mọ́, ikú ọmọ ké bí eku, ẹyẹ ọmọ ké bí ẹyẹ, ọmọ ènìyàn ọmọ fọ̀n bí ọmọ ènìyàn, ìlú ó sì máa ní lọ síwájú. Ṣùgbọ́n sọ́ba Adéjùmọ̀ kí ló dé tó fi kọ̀ láti ṣílẹ̀kùn méje? Só padà ṣílẹ̀kùn méje gan-an? Inú sinimá 7 Doors ilé ti wò ó, ilé ti mọ títàn yẹn padà yọrí sí. Àfi kẹ́ ẹ lọ wò ó ní Netflix kó lè yé yín dáadáa. Ṣùgbọ́n àwọn èèyàn padà dáhùn, wọ́n padà sọ̀rọ̀ lórí ìbéèrè tí Fẹ́mi Adébáyọ̀ tó béèrè yẹn, tó ní ta ni ká pè níkà, ta lẹ láì da, ta lọ bàyí jẹ́, ta ni mọ̀dàrú, ta lọ dáadáa nínú Ọba Adéjùmọ̀ àti Èsúsú. Gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ, Aṣíwájú Abíọ́dún Abdulazeez àwọn ní absolutely ọ̀dádá, ìkà, mọ̀dàrú, ọ̀bàyéjẹ́ is the king to me.
The spirit remained isolated in the forest until that greedy king visited him, requesting for an elongated life. Many lessons learned in this film. The king had the numbers of age but could not enjoy it. I knew of a boss whose children may likely suffer his evil of today. He bullies, cheats, is subordinate without fear of repercussions. Olúwakẹ́mi Kensington Tógùn àwọn ní the king Ọba Adéjùmọ̀ is the true villain. He did not care what happened or repercussions of his actions. He only wanted to live long, and long he did, but the long life was one with pain and useless to him. Ọ̀rọ̀ Olúwakẹ́mi nìyẹn. Fẹ́mi Àkànjí àwọn ní there is an aspect in the movie that people are not talking about. It is when the king fought finally with Esusu. To me, it means a lot that by the willpower of a man, you can rewrite the history of your lineage. An error of our ancestors can be corrected by the new generation through rigorous spiritual fights. Gẹ́gẹ́ bí Mr. Fẹ́mi Àkànjí wọ́n sọ tí wọ́n nìyẹn. Tangbola Mutiu àwọn ní the king wanted a long life, but he lived with sickness and ailments, waiting for death to no avail. Bury his own children and grandchildren. Always be contented with life. You get why? Go and watch 7 Doors to Learn. Gẹ́gẹ́ bí Tangbola Mutiu ṣe sọ tí wọ́n nìyẹn. Emmanuel Chukwuka àwọn ní the king, he was the one that looked for Esusu and he is greedy. Gẹ́gẹ́ bí ó sọ tí ẹ nìyẹn. Tola Concept àwọn ní Esusu is the villain because what is the point of deceiving the king to sacrifice his 7 wives, knowing fully well that he would not be in good health? To add insult to injury, he was gallivanting all around town while the king was on his deathbed. The king had his own end of the bargain, but Esusu did not. Esusu was the one that killed Femi's daughter, aside the rògbòdìyàn brought to the town. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Tola Concept bí wọ́n ṣe gbé kalẹ̀ tí wọ́n nìyẹn. Zainab Ibrahim àwọn ní sincerely the king is the true villain, too ambitious, not minding the repercussion of his actions, and verily he pays for his deed. Multivotes. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti sọ èrò àti ìwòye tiwọn nípa ìbéèrè tí Fẹ́mi Adébáyọ̀ tó béèrè yẹn wípé táníkà nínú Ọba Adéjùmọ̀ àti Èsúsú nínú sinimá 7 Doors Ilẹ̀kùn Méje. Ó lágbára o ẹ jẹ́ á gbà fọlọ́run. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀, ẹ sì jẹ́ kí a mọ ìwòye àti èrò tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀, ẹ fi ṣọwọ́ sí wa. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Thank you. God bless you.